lọ́wọ́ àgbàjọ. Fídíò ló wà sẹ́. Tosi calm down. Tosi. Jà lọ. Wọ́n bàbá òun lọ ṣe wọ́n. Kálọ́mọ́, okay, pẹ̀lú gbogbo èyí tí mo ti ṣe láti òru ní táìmù yìí, ṣé bá gbẹ̀mí mi ní kí wọ́n lè ṣe bá pa mí ni? Mi ò lọ, ìkọ́ tó wọ́n ṣe wá ṣẹlẹ̀ ní òun náà. Má bọ́ ibà. Mo lọ. Ó gbọ́ mi. Mi ní ìlọ. Mo ṣe bá tẹ̀lé ẹ̀ fún kiri tó fẹ́ gbẹ̀rí mi ni látàwọn ọ̀nà tí ṣe ọtí ṣe látọ̀ ọgbẹ́ ọgbẹ́ ẹ kiri Ọjọ́ ìyẹn ṣe wọ̀ mí. àkọ́kọ́ ìwé ọjọ́ ìyẹn wọ̀ mí kọ́lá ìwé sọ́mọ̀ ìwé kọ́kọ́ mi padà bí. Coronavirus ti dáhùn eléyìí o. Tí mo bá yẹ tàbí mi ò ṣe mọ́ mi ò ṣe mi ò lọ. Tosi wà ń bì. Ẹ bá dà lọ ẹ bá dà lọ ẹ má lọ ibùkún gbogbo abẹ́ rọ mi mi ò ṣe mọ́ abẹ́ rọ mi ọlọ́bùkún ọlọ́jì mo ní mi ò ṣe mọ́ gbogbo abẹ́ tà mí abẹ́ tà mí my best friend mi wẹ́tà get my husband sọ. Ẹgbẹ̀rún ọlọ́jọ́ wọ́n ní ìwọ̀n lọ.